bá lọ fógún ọdún ṣe bí ọjọ́ kan ló ti tọ́ bá ṣe kò wá tán gbogbo alágbára ayé ṣe jẹ́jẹ́ gbogbo mo lè ṣe ìmọ̀ lè ṣàwọn gbogbo mo lè ṣókè dilẹ̀ ẹ jẹ́ ká rántí ọjọ́ ìkó alágbára ayé ṣe jẹ́jẹ́ alágbára ayé rọra ṣe Olúwa ló lágbára lórí ohun gbogbo. Ẹ̀dùn 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 ooo àpátápátá obìnrin bí ọkùnrin kúkúrú bí ikú ẹni tí kúrò pa ni. Egungun láti ṣẹnu ajá kàkàkàkàkàkà ẹdùn jẹnẹjẹnẹ wà dúró. Ṣẹ̀gilọlá Ṣẹ̀gilọlá áwù sórí ìrònú náà lọ sí wa. Ṣé kò tó rògbò ní sẹ́mi nìkan ni? Ọmọ mi, ọkọ dúró. Gbogbo ìlẹ̀kẹ̀ tó wà ní pátápátá ló ti lè lórí òkú. Irú ilé ìtọ́rẹ̀ mi máa ń fẹ́ kò sí lára rẹ̀. Ó wà bá ń sọ fọ́rẹ̀ mi pé wòye ọ̀la wọn ò kàn lára. Òbúrò ìyá wa. Báńkì lé o. Ó dáa o. Báńkì ẹ̀ wá. Kí ni wọ́n kò rí? Ọmọ rí iye bá lè yá wa. Ọmọ rí iye bá? Bẹ́ẹ̀ ni ìyá wa. Ó dáa. Ó dáa. Báńkì lé o. Ọmọ rí iye bá. Ọlá ọkọ dákun jẹun tó. Ọlá sọ ń pọ̀ jẹ́ kankan látàrí rẹ̀. Ilé ìdáná. Ọ̀sán oúnjẹ kankan nínú rẹ̀ kárí. Wèrè. Ẹ wo wèrè. Ọmọ yóò gbà bẹ́ẹ̀. Ṣé bọ́ ọ ti gbé wá ní? Rí yàtọ̀ lára rẹ̀, ṣe ẹ̀ lè rí. Ọmọ ẹ mọ̀ bá lu ẹ dákun. Kò dá mi mọ̀ bàbá ọmọ mi ò dá mi mọ̀. Ẹ wo gbogbo bí mo ti fún lóúnjẹ tèmi tú. Òun ní kí n jẹun. Má dọ̀ọ́mú sí mi lẹ́nu. Bẹ́ẹ̀kọ́ ọ̀lẹ̀, wèrè yìí jẹun.
tá a bá fún lágbòmọ ara rẹ̀ ó yà gbélẹ̀. mo ní òkúrò bí mo ní òkúrò tí o ti lọ ó lọ kí ni lọ́jọ́ bẹ̀rẹ̀ ó gbọ́n ni. ifo ọmọ ọlọ́run o. wọ́n máa lọlé àní wọ́n máa lọlé. àgbòrí o gbàgìní lọ́wọ́ mi kó mú. nǹkan tó o máa mú tó o fẹ́ kóra ẹ jìyà. èyí dẹ̀ máa bẹ̀rẹ̀ oge wo ayín kémi ló ń wò báwọn ẹ kò sí lọ́wọ́ rẹ tàbí ìyẹn kò rí ọ̀gbọ́n ni wọ́n kọ́ ẹgbàá bò ọ́. wọn ò gbọ́dọ̀ gbáriwo ẹ̀jẹ̀ mú kẹ́sùn ń wàá gbóúnjẹ wá fún yín. Bàbá wa kì í sí. Ẹ̀lẹ́ bàbá. Bàbá rẹ̀. ọmọ lọ́rẹ̀ wà tó yìí. mo ìdí ayọ̀pọ̀ wa tí mo ti rí ipasẹ̀ rẹ pé ọ̀hún gbòdì òun ló jẹ́ ìtọ́pasẹ̀ rẹ wáyé. wọ́n ní yorùbá ṣe ọmọ ọ̀rẹ́ wa pọ̀ ọmọ dúdú bí kóró sí i. mo sórí láàrin àwọn èdè nìyẹn lọ́rẹ̀ wa láàrin ẹgbẹ́ tó wù ọ̀kẹ́ mọ̀ rẹ wa. bẹ́ẹ̀ ni nínú gbogbo ọmọdé ìlú wa yìí ní gbogbo obìnrin tó wà láàrin àbáwọ̀ kò sẹ́ni tó bẹ̀rẹ̀ wá. Ẹ ṣeun bàbá. ọ̀rẹ́ wa Ẹ ṣeun bàbá. Ẹ ṣeun. yọ̀dà fún ọ. ọbẹ̀ ìdókòó sẹ́lẹ̀ àbà ẹ̀yà àgbọ̀pẹ̀. ẹ̀yìn dákun mọ̀rí yorùbá kí ló ń ṣe ní ọdún ìsìn ẹ̀gbọ́n náà. bẹ́ẹ̀ ni. Bíi ti bú ọ̀rọ̀ yóò lé mi. ẹ ṣé ọmọ pé àṣìyàn ewu àti ẹ jọdọ gba rárá ni. Ẹ dákun náà lákọ̀ọ́kọ́ náà kì í ṣe àṣìyàn Bọ́lá lápèjọ ọkọ rẹ̀. wo àṣìyàn ní lọ́dọ̀ tìrú wa yìí àṣírù rẹ̀ bẹ́ẹ̀ ni ẹ fi mọ kan ẹ fi dọ́gba rárá. ìjọ tó mú ọwọ́ báyìí tó ní àyà mi rè mú wò pé ṣé wọ́n lẹ̀ nǹkan mọ́ ọmọbìnrin lójú ni. Bí ìbéèrè ò bá ní fàjà ọ̀rọ̀ mo bí ọ̀rẹ́ lẹ́yìn àti àṣìyàn Bọ́lá pera yín kí wọ́n ló dé tí ọ̀rẹ́ ò mọ jẹ ọ̀rẹ́ ẹgbẹ́ rẹ̀ lẹ́sẹ̀ kò yé mi ní o bí akẹ́ bá tàn mọ́lẹ̀ sí i. ọ̀rọ̀ jíjẹ lẹ́sẹ̀ kan tí àṣìyàn tí bá sọ fún òun lòdì pé ọ̀rẹ́ lèmi àtò ń parọ́ ni o ọmọ sẹ́ni àṣìyàn jẹ́ sírú àwa yìí o bẹ́ẹ̀ àwọn ń gbèsè òkókó ni bí ọ̀bá rí wa kò lè rí ọwọ́ mú pẹ̀lú báyìí owó táwa bá fún owó kọ́ àgbàro tá a bá fún èmi mú wálé wá fún wọn wò pé irú ọmọbìnrin. kódà kókò lọmọ sẹ́yìn kókò lálágbàro yín kó di ẹrú yín. ẹni tó ní pẹ̀lú ti bẹ́ẹ̀. ẹlẹ́kọ̀ọ́ ìfimi lè oje àgbàyà rádaràda. mo máa ń sọ bọ́ fẹ́ bọ̀ kàkà tẹ́mi èmi kì í sí tí o bá fi ní ìfẹ́ ọ àṣìyàn náà ní fún bẹ́ẹ̀ ni àgùntò ló sì dàbí ẹ̀ gbẹgbẹ rẹ̀ torí tàbí èmi ọ padà gbẹ tòun kẹ́yìn. ẹ̀yin guys ṣé ẹ gbọ́ pé adé ò tí ń ṣòro ẹ jẹ́ ká lọ bìnrin ká gbóhùn ọ̀rọ̀. ìwà stanley even kọ́ máa play lẹ́nu ọ̀nà ilé wa báyìí èmi mi ò ní lọ bẹ̀. kí ló dé kí ló ṣe fún ẹ. kò sí nǹkan tó fi ṣe mí o àmọ́ kìràgì àwọn ọgbọ́n yẹn ó ti pọ̀ jù náà àbáwá yìí sẹ́mọ àbẹ̀fẹ́ ọmọ bàbá súré kojó nǹkan kan làwọn ń jẹ nísìnyí òun la fọ́ fún báyìí
sórí èmi náà wo ẹ̀ṣẹ̀ré tẹ́lẹ̀ sórí àbẹ̀fẹ́ yẹn òun gan láyé ń gbọ́ báyìí òun gan lèmi gan ń gbọ́ báyìí ṣùgbọ́n ẹ jẹ́ ká ṣe sùúrù. pàdé mi ibo gangan ló ti fẹ́ ṣeré lọ́la tí ìwọ mọ̀. ọjà ojúde ni. kàn sáà sí mi kéka sàlọ́bẹ̀ lọ́la ká lọ dábẹ̀rù. kí ló fẹ́ dábẹ̀rù fún kò nídìí ṣe bí àwa tá à ń lọ sí agbo ẹ̀ náà ni adẹ̀dídì sẹ́yìn pé à ń lọ mọ́ kó sẹ́ni tó máa lọ mọ́ gbogbo àwọn ọ̀dọ́ ìlú wọn ti padà lẹ́yìn ẹ̀ wọn ò lọ mọ́ àbẹ̀fẹ́yẹ gan everybody ń tẹ̀lé mọ́ nígbà tí wọ́n dàrú ẹ jẹ́ ká ṣe sùúrù. ó yẹ wa máa gbọ́ báyìí anytime tí àbẹ̀fẹ́ bá ti ní show máa máa fún ilé update. orí ẹ̀ wà ń bẹ àkùsí wà ní orí ẹ̀ wà ń bẹ àlàyé má dàgbò orú o tó sọ̀rọ̀ ẹ̀dí Sunday dàgbò orú o. Mama sọ bẹ́ẹ̀ mọ́ ẹni lẹ́nu burúkú ẹlẹ́nu gbọ́nké. Àmọ́ àlá ọ̀hún ẹni ní agbára lójú àlá. Ṣé lójú oorun? Mo ní agbára tó kọjá bẹ́ẹ̀. Èmi náà sọ àbíká fún mi lẹ́yìn ọ̀kan lára agbára èmi náà fẹ́ lágbára. Gẹ̀ẹ́sù òjò òpọ́mọ́ ẹ̀dá ṣọ́ọ̀mọ́dà jẹ́ pọ́mọ́dà ṣọ́ọ̀mọ́. Obìnrin pẹ́lí ọkọ ó dàjẹ́ bọ́bìnrin ọba tí pẹ́lí ọkọ wọn ní sọ́dàjẹ́ agbára gẹ̀ẹ́sù lọ́rí agbára tí ò ṣe fọ́ọ̀bà gẹ̀ẹ́sù kìtì lòrìṣà tọ́jú òrìṣà lọ. Èmi náà ń wò náà. Òun ló lè pa òun ló lè jí òun ló lè jí òun ló lè pani òun lọ́ba tí fọba jẹ onírọba lóyè onígbàgbára lágbára tí gbáragbára mi ni. mo ní kó gba agbára yìí ó ṣàyàrí. Nígbà tó lágbára ń dà ṣe bá gbára Jésù ṣọ́ọ̀ṣì ó ní ó yá ẹ fún mi. ọba ti di ní ọ̀la ní òtò tó sọ̀kalẹ̀ àjọ lọ ṣàòru á ṣe ṣọ́ọ̀rù títí dago 5 ìdájí. Èmi lọ ṣọ́ọ̀ṣì sóòrù ìgbà yéèyàn bá fẹ́ sùn ni yóò máa jí ni. ó nígbà téèyàn sùn ó lè sùn dé ó fún èpò sínú àlìkámọ́ ọ̀dẹ sórí mọ́dé ẹlẹ́ni mo tọ́gìlà mo tọ́gìlà àdọ̀rẹ́ ìṣòro ni ìwọlé lọ́ọ́ fagbára ibẹ̀ mo ti gbà á mo fẹ́ sùn. Olóríire o olóríire o oríire mi àti yóò ní ìbànújẹ́ ẹkúkú mọ̀ pé mi ò lápọnkẹ́ tó gbé Michael lé mi lọ́wọ́ àbí kí ni pé Mike àpèjà Michael àmọ̀ pé Michael. Olóríire o ẹ̀dá kẹfà ń pàtẹ́ fọlọ́ngàn ọba mi òkè. Káyọ̀dé ọmọ ọlágbàlẹ̀ mi jẹ́ kéèké ọ̀sáparí ọmọ ológun òní kárí ọ̀sáparí òní kọjá màdìmá kọ́gun tó bá dọjọ́ ọjà ẹ̀ránṣẹ́ pọ̀ sábàrí tó bá dọjọ́ eré wọn ni ẹja jọ ránṣẹ́ pológun. Èmi ti ká àṣẹ 16 tó ń kàn lé olúfẹ́ mo kẹ̀jẹ́ iwájú mo kẹ̀jẹ́ ẹ̀yìn mo sọ dẹ̀dẹ̀ pírímù. Mo délé ìyẹ́mọ̀ olú mo délé ọwọ́ alágbẹ̀dẹ àkọ́kọ́ níbi tó ti rọ ẹ̀wọ̀n látọ̀run wá para ayé ṣe. Olójẹ́ kí n múra gbá kí mo fi tára gbá tí mo múra gbá tí mo fi tára gbá. Mo mẹ́tọ̀ àgbà mi fágbà níta gbangba. Gbogbo àgbàlagbà àgbáláyé sọ pé mi ò ní rógún gbàmí torí mo ti fẹ̀tọ́ àgbà fágbà nígbà tágbà àti òpó ti fọgbà ni mo lọ bí ìgbà sọ. Olóríire o ẹ̀yin bàbá ẹ kú kalẹ̀ ẹ̀yin ìyá ẹ kú kalẹ̀ ẹ pẹ̀lẹ́ o gbogbo ẹ̀yin tẹ́ torí Madam Kofo wá láti ìlú Ọ̀yọ́ ayọ̀ kò ní tán lọ́dẹ̀ gbogbo yín o gbogbo ẹ̀yin tẹ́ wá láti Èkó gbogbo yín pátá lẹ̀ kórè délé o ẹ̀yin tèmi ẹ̀yin guys ẹ̀yin obìnrin olóyè tó wà bẹ́ẹ̀ lọ́kẹ́ bá mi pẹ́ lọ́ba mi tó kiri. Olóríire o gbogbo kìrìsìtẹ́ tó wà bẹ́ẹ̀ bá mi kí hallelujah kò ní bàjẹ́ fún èmi àti yín kí n tó pe olórí wa wá bí ìlénì tó olórí wa tẹ́ a pé gbajúgbajà tí ó gbayé ti mọ̀ tó lámìlaka tó ti play all over African countries mo kó tó di pé mo pè wọ́n jẹ́ sáré dá yín lára yá. Olóríire o ẹ mọ̀ bá mi lọ bí ìnáwó kan ní next week lọ́sẹ̀ tí ń bọ̀ yìí náà ni o ṣùgbọ́n àná mi ní nǹkan pàtàkì tí ó fún gbogbo ẹni máa bá mi débẹ̀ ẹbí mi ẹni kí ni ń ta irú lànà mi ń ta ọ̀sẹ̀ kò burú fún gbogbo yín kò ní burú fún èmi àti ẹ̀yin o lágbàdo ẹ bá pàtẹ́wọ́ ṣé ẹ rí ó dáa kọ́ ọmọ ṣáàpù láti kékeré tọ́mọ bá ti wá ṣáàpù ó yẹ káwọn òbí mọ nǹkan tán mọ fi train irú ọmọ kan wà tó bá ó láìkéré pagó dẹ̀ ṣáàpù gan tó bá ti wá ní egbò kékeré bá aṣá lọ gbé fún ìyá rẹ̀ ẹni kí ni ìyá rẹ̀ máa ṣe ìyá rẹ̀ yóò bá fi penicillin àbí ayọ̀dá yóò bá fi sí àbí methylated spirit yóò mọ̀ fi sí tó bá tún ní egbò kékeré àti gbẹlọ ìyá tó bá fi sí ó ti wá mọ́ lára ọmọ yóò kébí yàwọn ṣe kí ẹ fún yẹ kó náà kí ẹ fún yà padà ìyá wa sùn jọkàn ìyá wa ta kàkà ọmọ bá sáyẹ lọ gbé methylated spirit àtayọ̀dá yìí ló bá bù sí ìyá padà tó jọ olójì náà tó jọ pé kí rẹ̀ yìí
òun bá ti ṣe ẹ máa pàdé fọlọ́kàn bá mi òkè jáde. Báyìí a fẹ́ pe olórí wa sórí ètò tó bá yá a máa ṣe site attraction tá a máa pa á lẹ́rìn lórí kan jọ̀kan ṣùgbọ́n tó pé yóò kàn yẹn ẹ jẹ́ kó lórí wa bọ́ sójú àgbo tá lóyún tá à ń sọ yẹn ẹ tí ó gba ayé ti mọ̀ ní. ẹ jẹ́ pé gbàjà ọmọ ńlá wà. ọmọ ńlá wọ̀ bíyà ta ló ń jẹ́ Paso ta ló tó sùn wá wọn kí ló ń jẹ́ bẹ́ẹ̀ bí bí àwọn nǹkan bá wà ẹ polóyún tó wọ́n bẹ dákọ̀ ẹ bá mi pàtà tó mọ́ni kó mi balẹ̀ bí ó bọ̀rọ̀ òjò fún abẹ́fẹ́ faraka put your hands together ẹ pàtẹ́ wà tó kó mi balẹ̀ bí ó bọ̀rọ̀ òjò. Akọ́lá fọ́mọ olóńgbà. Eléré ńlá. Ó dé padà. Abẹ́fẹ́ náà rè o. Lẹ́bàràkà ti ìyá akọrin Adékúnlé. Àmàmà. Ìbà bàbá mi o. Bàbá Abẹ́fẹ́ lẹ́rìí yẹn kàṣó. Ẹkú kálẹ̀ mi o. Bàbá Abẹ́fẹ́ o. Bàbá nìyẹn. Sáré kọjọ́ mi bàbá mi yóò ṣe gan. Ó dúró tán. Ẹkú kálẹ̀ Madam Kofosi yóò ṣe gan o. Ẹkú náwó ẹni kàṣó. Ẹ̀rọ̀nù gbà alágbára lọ́hùn ìyá mi o. Sàmì tiẹ̀. Ó sì Madam Kofosi ìrìn ṣẹ́gun. Madam Kofosi. Madam Kofosi. Ìyá tèjì yá yín Madam Kofosi yóò ṣẹ́gun. Madam Kofosi. Ìyá tèjì yá yín Madam Kofosi. Madam Kofosi. Ọ̀sìn. Ṣé towó? Bó ṣe ń fún mi lèmi náà fún yàn. Ọmọ pé mi náà in service. Òun lè rí sí ọ. Níbo ọmọ fún lówó ẹnìkan wà máa lè rí sí ọ? Àbí tolúwa ẹ fẹ́ ta ni? Ṣé mẹ́tàn tí èèyàn kan bá dojúkọ èmi ló dojúkọ? Ọmọ ọkọ mi ni. Èmi gbàdúrà mi ni. Iná ni mí, mo gorí ilé mo fẹjú tótótó. Wèrè pèjà ní mí mo gbọ̀n lọ́mọ lẹ́yìn ọ̀run kójúmọ́ tó mọ́. Kò sólúwẹ̀. Ikú ò nípa láàánú tèmi. Téèyàn bá dẹ́rù rẹ̀ wò tó bá dojúkọ. Gbòòrò gbè. Mo lálejò ni, ṣe sùúrù fún mi. Yóò dà fún ọ. Gbàdó mi. Bàbá Abẹ́fẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ gan. Ojú ò ní tì í. Ẹ̀yin ní èjìká tí ọ̀jẹ̀ kẹ́ wù mí ọbọ̀. Ẹ̀yin ní igi lẹ́yìn ọgbà mi. Mo sì mọ̀ wípé bí igi bá ń bẹ lẹ́yìn ọgbà tó bá jẹ́ igi fúẹ̀fúẹ̀ atẹ́gùn tí ọ̀tá atẹ́gùn ní ògbérú ọgbà náà lọ o. Bẹ́ẹ̀ tí wá ń dúró tì mí, mo dúpẹ́ ojú ò ní tì yín. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Bàbá Abẹ́fẹ́ ẹ̀yin mi lóòótọ́. Bẹ́ẹ̀ sẹ́yìn mi lèmi náà yin fá. Bẹ́ẹ̀mi náà sì wá yin fá ifá yin Olódùmarè. Torí tá a bá sọ pé ìwọ ni tí ò bá sólú ẹ̀ mọ́ wọ́n tún fẹ́ lómi wọ́n fi rọ́pò rẹ̀. Bàbá Abẹ́fẹ́ ìwọ náà kó kú. Kí mo ṣe? Ọpẹ́ kí lọ sí. Ọmọdé ìfúyẹ́. Ọmọ péyàn tí ó bá jẹun gbẹngbẹ yóò tilẹ̀kùn gbẹngbẹ. Bàbá Abẹ́fẹ́ dákun ṣé ìwọ sọ olókìgbé àbọ̀ láyẹta. Bàbá òkìgbẹ́ ayẹta lérí bá ń kọrin nígbà tí ìbá lọ jagun Ìrákì. Jagun Ìrákì ṣé ogun sífù wọ̀ lọ wá lọ́jà wo tó ọba máa ti ṣe ọjọ́ ìsọ kíní kan fún ọ àwọn olórin ńláńlá tọ́jú ọ lọ ìròmí wọn ti ń jó èmi lọ nílùú wọn. Tí ń bẹ lábẹ́ omi. Ilé òyọ ogun àtọ̀ rẹ̀ lọ́nà bẹ̀rù. Nítọ̀ èyí tó bá jẹun gbẹngbẹ yóò tilẹ̀kùn gbẹngbẹ. Bàbá Abẹ́fẹ́ mo fẹ́ ṣiṣẹ́ kékeré kan fọmọ yìí sí òlójó. Abẹ́fẹ́ ó ní àmú láti kékeré rẹ̀ ló ti láàmúmọ́ra ó ní àmúmọ́ra gidigidi. Ó túmọ̀ sí pé akíkanjú ni iṣẹ́ kékeré kan tá a ṣe fún ni pé ti ọ̀bẹ bọ náà tí ó pọ́n kẹ̀kẹ̀kẹ̀
ìwà fi là lórí àwọn ìbá kẹ́bùlé tí n bá kẹ́bùlé ẹ wò kí wọ́n gbé lọ bí sítù kán ní o máa pọ̀ ẹ̀jẹ̀ yóò sọ pé ń pọ̀ kò ní pọ̀ kankan èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ ọmọdé ń rìn mí jàkí ogun ní o jẹ́ sùn mo èmi tí mo wà nílé tí mo dẹ́rù bara mi èmi gbádùn mi ẹ má rìn mí jàkí ara kan mi o ara kan mi. Dáadé mi ǹjẹ́ yìí ní padà sí kò báyìí. Abẹ́fẹ́ ọmọ kankan ọ padà sẹ́kọ̀ọ́ Yorùbá bọ̀ wọ́n ní ilé láti kẹsọ̀rọ̀ dé sọrí ní tí bàbá Gbàdómì tó wí ilé láti ṣe tá a bá ti ṣe fún ọ ọ̀dọ́kùnrin náà ọ̀dọ́kùnrin ọ padà sẹ́kọ̀ọ́ á ṣe á ṣe. Bàbá mi fẹ́ iṣẹ́ tẹ́ ẹ béèrè mo ti parí rẹ̀. ẹ ti máa ń ṣe ọ ti yẹjú rẹ̀ ojú ò ní tì ọ́ Gbàdómì mo dúpẹ́. Àníkẹ́ mi. Kíni ṣé ọmọ pé torí pé mo àpọ̀ ń bọ̀ àti ìdájí mo ti ń ṣe ẹ̀pẹ́ pé kí n fi ṣe ọ́ lálejò. Báà ni ọ̀fẹ́ rẹ̀ omi rí ọ níjẹta owó àtọ̀rẹ́ ọ̀rẹ́ kan báyìí yẹn lọlé ẹ mú. Àníkẹ́ mi náà ló yọ lóòótọ́ ṣùgbọ́n mo fẹ́ pé o ó ti mọ̀ pé tó bá ti dọ́dọ̀ mẹ́rin gbogbo àkàrà láàfin mẹ́mọ́ tó. mi àmọ́ àkàrà mi ṣe sàrà nígbà yìí mo gbọ́n. Àníkẹ́ ọlọ́run kan ni mo fẹ́ bọ̀ sọ. Dákun mo mọ̀ pé nínú ìlú wa yìí wọ́n ti ṣègbéyàwó alárinrin tó pọ̀ ó sì wù mí pé tèmi àti ẹ bá jọ fẹ́ ṣègbéyàwó irú ìgbéyàwó olówó ọlọ́kan tó fẹ́ ká sí. sọ̀mọ̀ pé mo ní àwọn ọ̀rẹ́ tó ṣe dáadáa. Bẹ́ẹ̀ni. sọ́ọ́rí ọ̀rẹ́ mi Mọ́ládùn àtijọ́ Ládé ìyẹn ní sọ̀rẹ́ ìyàwó lọ́jọ́ òun. Àníkẹ́ tí wọ́n máa bọ̀ kó aṣọ lẹ́yìn báyìí tó máa kó tẹ̀lé ọ. Ó ti gbà. Mo fara mọ́. sọ́ọ́rí mi àwé gèlè kan gèlè kẹ́lẹ́nu sọ́nu gèlè ìyàwó nù o. sọ́ọ̀tì àrí yìí mo fẹ́ kí mọ́tò pọ̀ sọ́ọ́rí bí mọ́tò bá pọ̀ dáadáa yóò ṣe wí yín mọ wèrò yèrò ẹ lọ bí omi báyìí tó ń gbọ́ orú rẹ̀ nù fẹ́ o káwí ta ní ṣèyàwó ká máa ṣe Àníkẹ́ni àti Gàní bó ní ṣe rí lójú ẹ lọ́jọ́ o. Sórí inú ọ̀rọ̀ tó wúwo tó sọ níbi tó ti bàjẹ́ ó ní ọ̀rọ̀ mọ́tò tó sọ pé wọ́n tó tẹ̀lé wa lẹ́yìn wọ́n ti ṣerú rẹ̀ pọ̀ nínú ìlú wa yìí gbogbo ìyàwó tó ṣe lù wa yìí tó gba yìí jù bí káwọn èèyàn máa tó mọ́tò gbogbo àwọn ìgbèríko tó wà ní agbègbè wa yìí pátá ni wọ́n kó mọ́tò wa tí wọ́n tó tẹ̀lé àwọn èèyàn èmi ò fẹ́ rò èèyàn èmi náà ti rò ó sọ pé mo láwọn ọ̀rẹ́ ti ṣiṣẹ́ gẹ̀dú tó máa ń gé gínú igbó mo ti bá kan sọ̀rọ̀ ní àwọn ọ̀rẹ́ mi wọ́n gbé mọ́tò gẹ̀dú tí wọ́n máa fi ń kógi wọ́n gbé fún wa sórí mi àti àwọn wà lẹ́yìn rẹ̀ àwọn máa dúró sáwọn yẹn àwọn máa ṣe pé èmi àti àwọn máa dúró sáwọn yẹn báyìí pé ìgbéyàwó làwọn ń ṣe ọ̀fẹ́ rú èèyàn. sọ́ọ̀tì ẹ̀rí ó dábàá sọ́ọ̀rí ẹ̀yin mọ́tò gbégi lódò yọ wíhùn mi sọ sí mọ́ mi kán gbé agbada àkàrà kọ́mọdé níbẹ̀ kọ́mọ jù lọ́tún kọ́mọ jù lọ́sì ọba wẹ́bi náà ṣe kọ́mọ ìyàn ṣe ìyàwó. Àníkẹ́ èyí tó sọ tó dà wọn àmọ́ àdéhà wọn kàn máa fọ́ sáwọn èèyàn ní mo ti jẹ́rìí mo jẹ́rìí àwọn aráàlú wa yìí wọ́n bí apọ̀ nu wọn ẹlòmíì ò ti rìn kan sápò àwọn ọmọ àpamọ́ yàrá kan lọ́fẹ́ sí ìgbéyàwó. ọjọ́ fún rẹ̀ gan yọ sọkọ ìyàwó apẹ̀rẹ̀ ẹ̀kọ́ mẹ́ta lọ́ra o ìyẹn gbà lọ́wọ́ ẹ nílé àná. ní sùúrù Àníkẹ́ ṣé apẹ̀rẹ̀ ẹ̀kọ́ mẹ́ta tí mo fẹ́ rà ṣé àwọn èrò wọn máa pè fún wọn wọn máa kó sápò ni ṣé bí ti ilé ọ̀dọ́ yín ìwọ́n bá àwọn èèyàn tí ó máa tẹ̀ tí wọ́n máa àwọn tó máa ń wòran tó bá ti yàbá ti ń fún àkàrà àwọn ti máa tí wọ́n fi ẹlòmíì ò ní mú gàrí àkàrà yàrá ẹ̀ gẹ́gẹ́ kì í tó jẹ́ lórí. àmọ́ kinní kan ni o bó bá dọjọ́ ọlọ́yìn bó bá kọ́ gbé ìyàwó ẹ̀ sọ́ọ́ lè gbé. Àníkẹ́ sórí àti gbé rẹ̀ kọ́ ló nira ṣùgbọ́n tí n bá gbé oníṣẹ́ ọ̀pá òyìn ọkọ̀ jábí kí n má lọ jẹ ìyàwó mi má lẹ̀. ó dà ké burú tó tí mo wọlé ni ọ sọ́sà ní gàrí lè yá mu ẹ̀pà yín. Gàrí ọmọ ojú mi jẹ gàrí mú bó bá jẹ pàìtàn mo ní lẹ́bù ńlẹ̀. ọkàn yín ìdáwò ní abẹ́rẹ́ fíìmù gidi báyìí gbogbo mi lẹ́yìn bóyá ń gbèsè ni mo fẹ́. Hi. What's up? I'm
talking to you. Wọ́n náà háì. Ẹ wọlé bí ewúrẹ́ kí ni ẹ̀ẹ̀kan lẹ̀kùn ẹ̀kún nílé ká kí ni tọmọlúwàbí ẹ máa ṣe háì nìyí báyìí. She's an maid. No, she should be their maid, but that doesn't give her the liberty to talk to people that way. Kò ní dá fún láyé yìí. Èmi náà sọ fìtìfìtì sí. Ẹ jọ̀ọ́ ẹ má bínú. Ẹ mọ̀ wí. Sir, you can't use air for her. Ẹ má bínú ṣe gbọ́. Wọ́n wá check ìyàwó mi ní Lizzie. Lizzie èsì lé. Lizzie, not lazy. Lizzie. Ẹni dá fún ọ lẹ́ẹ̀kan sí. Sáà gba bá ṣe pẹ̀lẹ́ mi ní. Èmi Àníkẹ́ education. Àníkẹ́ what? Àníkẹ́ education. Ẹ máa jẹ́ bóyá maybe wọ́n ṣe gbà yín gẹ́gẹ́ bí ọmọ ọ̀dọ́. Bó àbá mọ bí mo ṣe já sí lẹ́sì. Òun ni Kẹ́hìndé mi ni Táyé. But Liz sọ fún mi pé twins lòun náà. Ẹ tiẹ̀ dúná ọmọ olúwo rẹ̀ gan ni ọmọ olúwo ni. Ọmọ màrán ni mí. Àbájọ lọ́jọ́ kẹ́kọ̀ọ́ làásù. Ẹ wo bẹ́ẹ̀ ṣe wà yìí àwọn tó wà nínú àrùn wọn wà òkè tí wọ́n jáde tẹ̀lé ẹ dúró ṣe tẹ́ pé gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ ó ti wá lu oko tó bẹ́ẹ̀ yẹ ọmọ oko ní yín mẹ́rin. Máa sọ fún Liz tó bá ti dé pé kí wọ́n sáà kẹ́kọ̀ọ́ má sì ṣe bí báyìí. Ọ̀kàrẹ̀ bá ọmọ tí sísọ lẹ́ni ọtí sísọ lẹ́ni èmi náà wọ́n ọmọ ọ̀dọ̀ ní mí. Ọmọ ọ̀dọ̀ ní yìí. Èmi náà wọ́n ọmọ ọ̀dọ̀ ní mí. Yes, that's what you are. Ẹ ti dáràn bá ẹ ti sísọ níyìn báyìí lẹ́ni. Kí ló dé mo ní.